Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ fi rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Gbogbo ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ lélẹ́yìí o, ìròyìn ìyanilẹ́nu. Àṣé pé bàbá Tinubu máa padà juwọ́lẹ̀ last. Ọpẹ́ o, bàbá Tinubu ti padà surrender, ó ti gbà fún wa o. Ó ti káwọ́ sókè lẹ́yìn ìgbà tí bàbá wọ Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, lẹ́yìn tó ti pa àṣẹ fún, tó sì ti jẹ́ kó yé pé ẹ wá àwọn nǹkan tá a fẹ́ rè, tí àwọn bàbá wa ti sọ fún nǹkan tá a fẹ́. Àtìgbà yẹn náà ni bàbá Tinubu gan ti ní jìnnìjìnnì. Ṣé ẹ mọ̀ pé àìpẹ́ yìí ni Olóyè Sunday Ìgbòho Òòṣà ló sọ fún bàbá Tinubu pé wá tètè kìlọ̀ fún Shettima pé kó má dá sí nǹkan tó ṣe títí Yorùbá mọ́. Ṣùgbọ́n nísìnyí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan, àwọn ọba ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ti wá ṣe nǹkan kan tó fi yani lẹ́nu, tó jẹ́ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe rí bó dẹ̀ ṣe wà ẹ́, bóyá lẹ mọ̀ pé lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àbí lára àwọn ọlọ́balọ́ba ilẹ̀ Yorùbá, àwọn ọba ilẹ̀ Yorùbá, lára wọn tó jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá yìí ó wù gan. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ti tọwọ́ bọ àti ọrùn, wọ́n ti tì í bọ ṣọ̀ọ̀lọ̀, ìyẹn lọ́wọ́ fi ń ká wọn lọ́wọ́ kò. Ẹ wo Yorùbá nation la fẹ́ o. Bí àpẹẹrẹ, ṣé irú ẹni tó jẹ́ pé abẹ́ ìjọba ló ti ń jẹun, ṣé irú ẹni tó jẹ́ pé inú olóṣèlú ló ti ń survive, ẹjọ́ ṣó máa fẹ́ sọ̀rọ̀ against olóṣèlú? Kò ní lè sọ̀rọ̀. Àbí irú àwọn ọba tó jẹ́ pé àwọn olóṣèlú lọ gbé e débẹ̀, lọ ṣàtìlẹ́yìn tó tì í lẹ́yìn débẹ̀, ṣé irú wọn máa fẹ́ lè dùn pínpín? Kò ní lè dùn. Ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé bó ṣe wà yẹn ó dá dúró ni, ẹ máa rí wípé ó yàtọ̀, wọ́n máa lè rẹ́nu fi sọ̀rọ̀ ju àwọn tó jẹ́ pé wọ́n control lọ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì, ọba olóṣèlú ló pọ̀ nù wọn, wọ́n control ọ̀pọ̀lọpọ̀ wọn ni. Tó bá ṣe kọjá yìí ẹ̀, ìbẹ̀rù pé kó má yọ ọ́ lóyè ló máa ń wà láyé wọn. Òun ló ṣe máa ń dàbí pé wọ́n máa ń wo òmìnira nation bí pé kó wọlé, bí pé kó join Yorùbá nation. Ṣùgbọ́n ohun wọn ni kò wọ́n ẹlẹ́dàá wọn, bẹ̀ wọ́n á máa ṣe lábẹ́lẹ̀. Àbí mi inú wọn tó jẹ́ pé ó ti lẹ́sùn kan lẹ́tẹ̀lẹ̀ tó wá fún ní tó ṣàforíjì fún, tó bá padà wá dìde pé Yorùbá nation, wọ́n máa wá ẹ̀sùn ẹ̀ jáde fún, wọ́n á sáré fún ni. So ọ̀pọ̀lọpọ̀ wọn, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin èèyàn mi, àwọn àgbààgbà yìí ṣe kankan. Ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn lọ́balọ́ba ojú wọn ti là, wọ́n ti wise up, wọ́n wá kí ẹ̀, wọ́n ti wá ṣe níṣe pé tó bá lè ya ní ìró kó ya ní ìró, tó bá dẹ̀ lè ya ní ìbú kó ya ní ìbú. Àwọn ò kí ẹ̀ bẹ́ẹ̀ ni o, wọ́n ti ṣe fún wọn sí pé àwọn ò kí ẹ̀, àwọn ò rán wọn. Òun ló yẹ dàbí wípé ojú wọn ti là. Báyìí wọ́n ti gbọ́n, ojú wọn ti là, wọ́n ti gbọ́n. So fún díẹ̀ yìí, ẹ wo, ẹ jáde kẹgbọ́n tó sọ. Ṣé ẹ mọ̀ pé àwọn àgbààgbà Fúlàní, ọ̀rọ̀ wọn dàbí bá a ṣe yọ́só náà là yọ gbọ́. Bẹ́ẹ̀ ni bá a ṣe gbọ́ lé ọkọ náà la gbọ́n lé àlè. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn àgbààgbà Fúlàní ti kóra wọn jọ báyìí? Kódà wọ́n ti pe ìpàdé ńlá tó jẹ́ pé gbogbo àwọn ọba ilẹ̀ Fúlàní pátápátá, gbogbo wọn ló máa lọ pàdé ní northern side yẹn ni. Tó jẹ́ pé wọ́n ti ṣe tán, gbogbo wọn dẹ̀ ti fix ọjọ́ àti date àti ìgbà tí wọ́n máa pàdé. Kò sí ohun méjì bí kò ṣe lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe máa yẹgi fún bàbá Tinubu lórí oyè. Débi pé wọ́n tún sọ ti ìlérí ni o. Wọ́n ní ohun tó bá gbà láò fi fún, nítorí wípé àwọn máa rí dájú pé àwọn rọ bàbá Tinubu lóyè. Wọ́n ní gbogbo ọ̀nà tàbí ipá tàbí gbogbo kí nǹkan tó bá gbà làwọn á lò láti lè rí pé àwọn rọ bàbá Tinubu lóyè. Wọ́n á jẹ́ kó yé bàbá Tinubu pé wá ìbò wa tó rí lọ́dọ̀ tiwa kì í ṣe pé bẹ́ẹ̀ ìwà ẹ tàbí nǹkan tó ṣe ló dáa dé bẹ́ẹ̀ rárá. Wọ́n jẹ́ kó yé bàbá Tinubu, wọ́n ní nǹkan kan ni bàbá Tinubu jẹ́ tó fi lè jẹ́ pé àwọn fi support ẹ̀, bí kò ṣe nítorí pé torí ọmọ tí wọ́n
ìyẹn Shettima. Wọ́n nítorí ọmọ tí wọ́n Shettima làwọn ṣe dìbò fún. Ṣùgbọ́n o ìyìn tó wá ṣe ní láàánú ni wípé tó yà wọ́n lẹ́nu ni pé bàbá Tinubu wá ṣe níṣe ọgbọ́n fún wọn. Ó wá mú Shettima ó sọ di Aso Rock boy. Ìwọ ṣáà máa gbá Aso Rock níṣó má dá sí ní tó kọjú tí ò pín. Ó wá kú Shettima nìkan, ó wá fi bàbá Shettima nìkan lẹ̀. Yìí ló wá bí àwọn ti Fúlàní yìí ni pé ó tiẹ̀ jẹ́ kí àwọn bíi pé o kò wá lo ọgbọ́n èdè Yorùbá fún wọn ni. Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ̀já gbọ́n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni o ìyọ̀kan ní tí gbogbo àwọn ọmọ Yorùbá tí a bá gba òmìnira wa àtọ̀dọ́ àtọmọdé gbogbo wa pátá ni a máa ní àǹfààní sí ọ̀làjú gidi àti ìdàgbàsókè ìlú. Bẹ́ẹ̀ ni o tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ á lè mú àmọ̀ràn gidi wá lórí bí ìlú ṣe máa dàgbàsókè ní ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ ni o kódà oríṣiríṣi ìlú lábá ṣe àwọn Amẹ́ríkà àwọn Europe wọ́n máa wá sórílẹ̀ wa. Wọ́n máa wá sórílẹ̀ wa ṣùgbọ́n tó bá máa wá a ò ní gbà kí wọ́n mú wa ní ẹrú o. Bẹ́ẹ̀ ni a ò ní gbà kí wọ́n mú wa ní ẹrú. Pàápàá jùlọ àwọn arábí yìí wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà pàápàá jùlọ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ Yorùbá gidi gan. Instead kó lọ sí Ghana kó lọ sí Burkina Faso wọ́n lọ Southern African countries ẹ rí i pé wọn ò lọ àfi Nàìjíríà yìí pàápàá jùlọ Yorùbá. Láti fi ẹ̀wọ̀ bí àpẹẹrẹ tí àwọn òyìnbó bá fẹ́ gbàṣà lárugẹ ṣá máa ń gbàṣà yíbò lárugẹ. Yorùbá ló wọ́n máa ń value jù tọ́mọ yìí ọmọ òyìnbó bá múra bí a máa fagídí sọ Yorùbá yẹn dùn lẹ́nu wọn. Wọ́n máa ń fẹ́ mọ Yorùbá kẹ́lẹ̀ mọ̀ pé aláwọn àǹfààní lára wọn níbi tó ní wa wọ́n láìkì ẹ̀. Àṣà wa ń kọ́ wọ́n láìkì ẹ̀. Outfit wa wọ́n láìkì ẹ̀. Gbogbo yẹn kó máa tẹ̀lé ìdàgbàsókè ó máa yà wọ́n lára láti ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká máa wo bọ́jọ́ ọ̀la yẹn ṣe máa rí. Yorùbá Nation ó ti ṣe é ṣe. Yorùbá Nation ló lè ṣe o. Bẹ́ẹ̀ ni o no going back. Yorùbá Nation bàbá wa Professor Banji Akintoye àkìyìn o ikú ò ní pa yín. Bákan náà bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àdúpẹ́ fọlọ́run ọba o ní ilẹ̀ Yorùbá bó ti ń bọ̀ sí Yorùbá Nation ni o lẹ́yìn òkùnkùn bírímù ìmọ́lẹ̀ yóò tàn. Ẹ̀yin ọmọ bàbá mi á máa bẹ ọ̀bẹ ẹni bẹ̀ṣù ni àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀nà o. Ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá Nation ni o la fi ń sọ fún yín pé ó dàbọ̀.